Ẹ káàbọ̀, ìkànnì àròlé bàbá 1010 TV náà la wà. Ohun tá a ní kí òkóbó bọ̀ òkóbó rí bọ̀ ó lòun lè bọ̀gbà gbẹ́rẹ́ lóru ọ̀gànjọ́. Ó ń lọ́rọ̀ Bọ́lá Ahmed Tinubu lórí ayẹyẹ ọdún kan èyí tó pé lórí àlééfà. Àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì tí wọ́n mọ tì fún tẹ̀dọ̀ inú òṣèlú ni wọ́n sọ èyí di mímọ̀ lénìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tó wáyé lórí móhùnmáwòrán tẹlifíṣàn Channel. Àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì náà Jídé Ọ̀fọ̀ Àdìbẹ́, Sanni Yàmbágì ó ní wọ́n ti fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wo ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láàrin ọdún kan pẹ̀lú bó ṣe já sí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yí orin àkọmọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà padà sí ti àtijọ́ Nàìjíríà wí èdè. Wọ́n ní ṣé èyí ni yóò mú kí oúnjẹ tó wọ́n kí ó dínkù, ọ̀wọ́n gógó epo àti àìsí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Wọn kò ṣàìsí lálàyé wípé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yìí ó ní kì í ṣe ohun tó kàn, bẹ́ẹ̀ ni kì í ṣe ohun tó tọ́ pẹ̀lú bí iná ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń jó àjò rẹ̀yìn tí ètò ààbò náà sì ti dẹnu kọlẹ̀. Ó ní ohun tí ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mú ṣàlóògùn ó ní bí ìdàgbàsókè àti ètò ààbò bí yóò ṣe péye ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àlàyé àti àlàkalẹ̀ èyí tí wọ́n ṣe ní àárín ọdún kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gorí àlééfà. Ó tó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó dín díẹ̀ ní 600,000 èyún 4,500 ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè látàrí ìgbésùnmọ̀mí àwọn ìkọlù tó wáyé láàrin ọdún kan èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó lò. Wọn kò ṣàìsí lálàyé pé ó tó 7,000 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti bọ́ sí àhámọ́ àwọn ajínigbé báyìí látàrí ètò ààbò èyí tó dẹnu kọlẹ̀ láàrin ọdún kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gorí àlééfà. Wọ́n ní gbogbo yìí ó ní ó jẹ́ nǹkan tí iná orílẹ̀-èdè Nàìjíríà fi ń jó àjò rẹ̀yìn tó sì yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá ojútùú sí i, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ orin àkọmọ̀nà orílẹ̀-èdè yìí ó ní wọ́n yí tí wọ́n sì ń dàbàrú ohun tí kò lójútùú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Wọ́n wá ṣe ní àlàyé pé ohun tó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mójútó òun kọ́ ni ó mójútó pẹ̀lú bí wọ́n ṣe dá orílẹ̀-èdè yìí padà sẹ́yìn sí orin àkọmọ̀nà èyí tí à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí.